أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. ẹ káalẹ́ a kú dédé àsìkò yìí a kú kó lè dá ní gbogbo bíkíbi tẹ́ bá ti ń gbọ́ wa tẹ́ bá ti ń wò wá. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù. Ṣéwù wa Jakmal kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn ogun mo lọ́rọ̀ láti bá wọn sọ. Lady K ìfẹ́ olúwa mo lọ́rọ̀ láti bá Lady K sọ. Bẹ́ẹ̀ náà sì ni Awíkoko mo lọ́rọ̀ láti bá wọn sọ. Torí pé ẹni tó délẹ̀ yìí tó ṣẹlẹ̀ síta lọ́lọ́run kò sẹ́ni tí ò lè dé bá, kò sẹ́ni tí ń tó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, ọkàn jẹ́ pé ta lọ́lọ́run ló ṣẹlẹ̀ sí ni. Bó ṣe wá ṣẹlẹ̀ yìí kì í ṣe ń tẹ̀yàn máa gbàdúrà, kò sẹ́ni tí máa gbàdúrà ká burú ṣẹlẹ̀ sóhun, ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ èèyàn gbà kámú náà ni. Àkọ́kọ́ náà fake warrant tí sàn yìí Lady K ń sọ nínú program rẹ̀ pé fake warrant ó ní wọ́n lọ fi gbé ta lọ́lọ́run. Ẹ dákun níbi tójú làdé yìí Lady K ẹjẹ́ abáta lọ́lọ́run bẹ̀bẹ̀ ni, ẹjẹ́ abáta lọ́lọ́run ẹjẹ́ abá bẹ̀bẹ̀ ni. Ẹ má jẹ́ ká tún sọ̀rọ̀ lórí fake warrant ní kíní kan. Wọ́n á fi fake warrant gbé ta lọ́lọ́run o, òdodo ọ̀lẹ́ mi ó sọ o. Ẹni tó dodo ọ̀rọ̀ bá ti wá dùn mọ́ kì í ṣe dandan kó o ṣó mi, kì í ṣe dandan, torí pé tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ náà ó máa korò lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n believe, wọ́n dẹ̀ expect kí n support ta lọ́lọ́run. Tí n bá ń ṣe Yorùbá nation kò ní kí n má mọ tí mo ń ṣe. Pé mo ń ṣe Yorùbá nation, mo support Yorùbá nation, mo ṣe Yorùbá nation, ìyẹn ọ̀tọ̀ pé kí n má ní làákàyè, mo mọ tọ́tọ́, mo mọ tí ọ̀tọ̀, torí pé mo fẹ́ jà fẹ́tọ̀ mi ló jẹ́ kí n ṣe Yorùbá nation, kì í ṣe torí nǹkankan. So lórí táwọn èèyàn gan ti ń sọ, wọ́n ń pè wá, kódà àwọn èèyàn ń bá mi jà, mo láwọn tó ń bá mi jà tó sọ pé mo ló ń ṣe Yorùbá nation, mo ń support àwọn ẹlẹ́bọ. Èmi ń sọ fún ẹ pé mi ò support àwọn ẹlẹ́bọ, èmi ń béèrè ẹ̀tọ́ mi ni. Wọ́n láwọn tí mo support yìí pé kì í ṣe torí pé wọ́n fẹ́ béèrè ẹ̀tọ́ wọn ló jẹ́ ká máa ṣe Yorùbá nation, torí pé wọ́n fẹ́ dojú ìjà kọ Islam ló jẹ́ kí wọ́n béèrè Yorùbá nation. Àwọn èèyàn sọ̀nà o, wọ́n nítorí pé wọ́n fẹ́ dojú ìjà kọ Islam, torí pé wọ́n fẹ́ bá Islam jà, wọ́n fẹ́ bá Islam jagun, torí ìkórìíra Islam ló bí Yorùbá nation. Wọ́n sọ, ṣùgbọ́n èsì tí mò ń fún wọn ni pé irọ́ ni wọ́n ń pa, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ìṣètò ni wọ́n fẹ́ bá Islam jagun, wọ́n kórìíra Islam, wọ́n fẹ́ ojú Islam bolẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n pẹ̀lú tí ó wá ṣẹlẹ̀ báyìí, pẹ̀lú tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tá a dẹ̀ ń fi òdodo hàn, tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní àtáàkì mi, tí wọ́n àtáàkì àwọn tí ń sọ òdodo, ó ti wá jẹ́ kó mú ìtumọ̀ míì fún èmi gan. Ó ti ń jẹ́ kémi gẹ́gẹ́ máa ń fojú mi wò ó látara pé gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ó wà glaring. Wọn àbọ̀mọ̀ ìjà nítorí Islam, nítorí ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n gbé, wọ́n arrest ẹ̀ nítorí pé ó defame ni. Ẹ̀dẹ̀ ń fi ojú ẹ̀sìn wò ó, ẹ̀dẹ̀ ń fi ẹ̀wọ́n attach ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ defamation of character. Ẹ dákun, àwọn tí wọ́n ń pè wá tí wọ́n ní ká má ṣe Yorùbá nation pé àbábí akíìmù, àwọn tó ń ṣe Yorùbá nation yẹn sẹ́ni pé àwọn ẹlẹ́bọ ló wà ńbẹ̀, àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n pọ̀ jù ńbẹ̀, torí pé wọ́n fẹ́ dojú Islam bolẹ̀ lọ́fàá tí wọ́n fi ń béèrè Yorùbá nation. Ẹ̀yin náà pa, so wọ́n wá ti rán mi létí báyìí pé àbá akíìmù ní tá a sọ́jú fún yín ní tá a sọ fún yín pé torí pé wọ́n kórìíra Islam ló jẹ́ máa béèrè Yorùbá nation. Mi wá mèsì tí mo fẹ́ fọ̀, ẹ jẹ́ ká mọ èsì tá a fẹ́ fọ̀. Báwo lè yóò ṣe ṣàbòsí téèyàn wà nínú, báwo lè yóò ṣe jẹ̀bi táwa tò sí ẹni yẹn lẹ́yìn torí pé a fẹ́ bá Islam jà.
gbogbo àwọn tí wọ́n wá àtáàkì mi ẹ lọ wá bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì mi náà ẹ lọ wo gbọ́ àwọn yẹn sí àtáàkì mi torí pé fẹ́ bá ìsìláàmù jà ẹ ti wá ń jẹ́ kí mi gan fẹ́ máa blame ara mi lórí pé mo support Yorùbá nation wàláì wọ́n fọlọ́run búra torí ẹ ti ń jẹ́ kí mi gan ó rí pé Yorùbá nation yìí kì í ṣe torí pé bóyá a fẹ́ gba freedom torí pé a fẹ́ dojú ìjà kọ Islam tí wọ́n bá ń bá àwọn oníṣẹ̀ṣe jà mo máa ń support oníṣẹ̀ṣe mo máa ń support ìṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá yìn wọ́n jẹ tí màá jáde sórí social media tí màá máa kan mùsùlùmí lábùkù torí pé wọ́n fẹ́ máa ṣe àbòsí fún oníṣẹ̀ṣe mo ń support oníṣẹ̀ṣe torí pé wọ́n ṣàbòsí fún wọn nígbà tí oníṣẹ̀ṣe wá jẹ̀bi ọ̀rọ̀ tó jẹ́ pé oníṣẹ̀ṣe ló fẹ́ ṣàbòsí fún mùsùlùmí ẹ dákun ṣé n tẹ expect ní kí n wá support oníṣẹ̀ṣe lórí àbòsí ṣé n tẹ expect kí n support ta lọ́lọ́run tí mo mọ̀ pé lóòótọ́ ni ta lọ́lọ́run jẹ̀bi ọ̀ràn tán lọ́dá ẹ ti wá fẹ́ jẹ́ kí n máa regret pé mo support Yorùbá nation torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n support ta lọ́lọ́run lájọ́ sí Yorùbá nation wọ́n dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni ta lọ́lọ́run defame wọ́n mọ̀ pé lóòótọ́ ni ta lọ́lọ́run jẹ̀bi ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ tún wá dá wàhálà rẹ̀ wọ́n tún wá ń pète ogun against Islam kò yẹ kó rí báyìí náà tí mùsùlùmí bá jẹ̀bi lórí nǹkan èmi Abdulhakeem Amadi Ọlọ́dọ́gba màá jáde tán láti takò mùsùlùmí yẹn tí mùsùlùmí kan bá jẹ̀bi lórí nǹkan pé bóyá o nǹkan kan ṣẹlẹ̀ o nílẹ̀ Yorùbá o mùsùlùmí ló wá jẹ̀bi màá jáde tán láti takò mùsùlùmí yẹn oníṣẹ̀ṣe wá jẹ̀bi mo wá ń jáde láti takò rẹ̀ ta lọ́lọ́run jẹ̀bi mo jáde láti ẹ wá bẹ̀rẹ̀ sí ní challenge mi ẹ bẹ̀rẹ̀ sí ní attack mi so ẹ wá ń jẹ́ àwọn àfáà tí wọ́n ń sọ fún mi ńgbà náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa mẹ́sẹ̀jì mi àbá Abdulhakeem ṣé sọ bàbá sọ fún wọn pé àwọn èèyàn yìí kì í ṣe torí Yorùbá nation ni wọ́n fi ń béèrè Yorùbá nation kì í ṣe torí freedom kì í ṣe torí ilẹ̀ Yorùbá làwọn èèyàn yìí fi ń béèrè Yorùbá nation ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ bá Islam jà ni wọ́n fi ń béèrè Yorùbá nation èmi mọ bí mo ṣe ń defend Yorùbá nation lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ wa èmi ni mo mọ bí mo ṣe ń defend Yorùbá nation lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n ń pè mí pé kí n kúrò nínú Yorùbá nation àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe ni wọ́n fẹ́ gba Yorùbá nation kán lè bá a dojú ogun kọ Islam kán lè mo ní rárá kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn táwọn náà wá ń sọ̀rọ̀ tá ń jáde àti wá ń fojú pé ó dà pé ọ̀rọ̀ yẹn fẹ́ rí bẹ́ẹ̀ báyìí ó fẹ́ rí bẹ́ẹ̀ torí pé báwo lè yín ó ṣe jẹ̀bi táàní lè sọ pé ó jẹ̀bi ṣé torí pé ó jẹ́ oníṣẹ̀ṣe ló jẹ́ ká fẹ́ ṣàbòsí ìdí mi ò fẹ́ nìyẹn mi ò fẹ́ let us call a spade ẹ lọ wo so TNT the same thing TNT náà ń bínú pé àwọn oníṣẹ̀ṣe yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì TNT lórí pé TNT náà bá wọn sọ lójú ọ̀rọ̀ ẹ lọ wo ọba Solomoni ẹ lọ wo oní ń bínú torí pé òun náà sọ òdodo ọ̀rọ̀ wọn àfẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ gbogbo ìlérí tí Awíkókó ń lérí tó jáde tó bẹ̀rẹ̀ sí ní lérí àwọn gba lọ́yà Fálànà kéde kan Awíkókó ló ti jáde lẹ́nìí kódà òun gan ti make apology torí nínú fídíò tó gangan ṣe ó ṣe mistake èyàn ò lè dìfẹ́mù èèyàn kẹ́ ẹ wá àtàchì ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni èmi ò ti jáde màá dẹ̀ support ta lọ́lọ́ tó bá jẹ́ pé torí pé ta lọ́lọ́ ń sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi gbé mi ò ní support ẹlòmíì ju ta lọ́lọ́ lọ torí pé kùrìhánì gan ó jẹ́ kó yé wa pé there is freedom of religion la ìkìráhà fi dínì kọ́dí tabayyana rushidu minal ghayyi there is no compulsion in religion you cannot force your religion on anybody
And nobody can force their religion on you. Awíkòkó jáde ó bínú ọjà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó náà padà jókòó tó rorí tó rí pé lóòótọ́ ni ta lọ́lọ́run jẹ̀bi. Awíkòkó ti jáde lẹ́ni o, ó ti ṣe apology o. Awíkòkó ti jáde lẹ́ni, ó ti ṣe apology o. Ó ti bá ta lọ́lọ́run bẹ̀bẹ̀ lẹ́ni o. Ẹ̀yin tó bá kù tẹ́ ẹ̀ tí ní àròjinlẹ̀ lórí tí ń bẹ nílẹ̀ yìí tẹ́ ẹ̀ continue láti máa attack. Ẹ lọ jókòó kẹ́ ẹ lọ ro àròjinlẹ̀ lórí tí kẹ́ ẹ gbà kódà kẹ́ ẹ gbà lọ́ọ̀yà látọ̀run. Ta lọ́lọ́run ò lè jẹ lọ o àti tẹ́ ẹ bá fẹ́ kú bá ló kú o. Ìta ń sọ fún yín nìyẹn tó dàbí ẹni pé àwọn àbá wọn ń sọpọ́ọ̀tì ara wọn. Èmi ò kì í sọpọ́ọ̀tì èèyàn nítorí ipò jẹ́ ẹlẹ́sìn mi. Èmi ò kọ́kọ́ o kí ni tẹ́ni yẹn ṣe sódodo òdodo lèmi máa ń sọpọ́ọ̀tì. Òdodo lèmi máa ń sọpọ́ọ̀tì. Tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló gbé òdodo dání, I will support him. Tó bá jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ mi ló gbé òdodo dání, I will support him. Tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe ló gbé òdodo dání, I will support him. Òdodo lèmi máa ń support. Èmi ò kí ń support ẹ̀yà, mi ò kí ń support ẹ̀sìn. Lẹ́yìn kíni? Lẹ́yìn òdodo. Torí pé inna Allaha ma'a zọ́ọ̀dìkínà. Inna Allaha ma'a zọ́ọ̀dìkínà. Téèyàn bá jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ ẹlẹ́bọ tí ń bọ òrìṣà tó bá gbé òdodo dání, Ọlọ́run gangan fún olódodo ní regard, ó dẹ̀ fún ní àpọ́nlé. Ọlọ́run fún olódodo ní regard, ó dẹ̀ fún olódodo ní àpọ́nlé ní Ọlọ́run gangan. Irú ẹ̀sìn tó bá máa ṣe, tó bá ti jẹ́ alábòsí, tó jẹ́ òkùrọ̀, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. Tó bá ti jẹ́ òkùrọ̀, tó jẹ́ alábòsí, irú ẹ̀sìn tó bá máa ṣe, Ọlọ́run ò ní gbà, kò ní gba ẹ̀sìn yẹn lọ́wọ́ èèyàn. Ṣùgbọ́n irú ẹ̀sìn tó bá máa ṣe, tó bá jẹ́ ẹni rí, tó wúwa rí, tó gbé òdodo dání, Ọlọ́run ọba yóò fún ọ lápọ̀nlé. Yóò dẹ̀ ṣe kìnnìún, yóò dẹ̀ máa bẹ Ọlọ́run. Fúnra Ọlọ́run ló sọ pé òun bẹ pẹ̀lú olódodo. Inna Allaha ma'a zọ́ọ̀dìkínà. So ta lọ́lọ́run ó defame. Ọ̀rọ̀ defamation là ń sọ yìí náà o. Báwo lórí èyí ò ṣe ní pé táwọn kan wà lọ máa support ẹni tó defame? Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni náà fi gbé ta lọ́lọ́run. Ta lọ́lọ́run lè ní ó support. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yà, ọ̀rọ̀ Yorùbá nation tàbí ọ̀rọ̀ nǹkankan míì tí mo mọ̀ pé ó jí àǹfààní ni wọ́n fi gbé, ta lọ́lọ́run ni màá support. Ṣùgbọ́n tí wọ́n fi gbé ta lọ́lọ́run, ọ̀rọ̀ defamation kò sẹ́ni tí wọ́n lè gbà. Wọ́n lè bú bàbá tèmi náà kí n gbà. Bó ti jẹ́ pé wọ́n lè bú bàbá tiẹ̀ náà tàbí kán bú ìyá ẹ kí wọ́n náà gbà. So ta lọ́lọ́run, gbogbo alámọ̀ pé ta lọ́lọ́run jẹ̀bi ọ̀rọ̀. Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀, mo kí ẹ. Ẹ dákun ẹ bá mi share program yìí, ẹ dákun yóò dáa fún yín. Gbogbo ọ̀tọ̀ bá share rẹ̀ kò ní bàjẹ́ fún ọ láéláé. Ẹni tí ó bá share rẹ̀ náà kò ní bàjẹ́ fún náà o, ẹ dákun o. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní máa attack. Wọ́n attack mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kò bá kùn gbé. Awíkòkó tó support ta lọ́lọ́run níbẹ̀rẹ̀ pé àwọn èèyàn jẹ́ ní o, wọ́n ṣe gbá ní o, ẹ lọ wo sọ Awíkòkó lénìí. O náà ti padà ní pé gbogbo táwọn fi support ta lọ́lọ́run pẹ̀lú ìwà tó wù, àwọn kàn fẹ́ kó bá lásán ni. Ọba Solomoni, o náà hype ta lọ́lọ́run, ó gbé sórí, ó ní àwọn èèyàn jẹ́ ní o, wọ́n yẹ ta lọ́lọ́run jẹ́ ní òun fún àwọn aráàlọ́run ní 3 days. Ọba Solomoni náà padà jókòó, ó padà ní pé ta lọ́lọ́run jẹ̀bi. Gbogbo táwọn ṣe yẹn, àwọn kàn fẹ́ tó fi kó bá ní, àfi káwọn ọba bẹ̀bẹ̀. Ọba Solomoni náà padà bá bẹ̀bẹ̀. Sísá wa tí Yínká TNT àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ti gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò, wọ́n dẹ̀ padà bá bẹ̀bẹ̀.
Lady K dákun kò ní bàjẹ́ fún ọ yóò máa dá sí ni yóò máa dá sí ni Lady K wàláì a ní clash rí a sì lè ní clash mo mọ̀ pé ojú tí Lady K fi wo ọ̀rọ̀ yìí ojú tó yàtọ̀ ni ó sì ṣeé ṣe kí Lady K ọmọ mọ̀ pé kì í ṣe fake warrant Lady K ò tiẹ̀ mọ̀ ni lọ́jọ́ kó ṣe sóò tó ṣe ṣùgbọ́n mo ń fi àsìkò yìí sọ fún Lady K pé kì í ṣe fake warrant o torí pé judiciary àwọn judiciary lọ́yà adájọ́ ò ní gbàṣẹ kò ní lọ gbàṣẹ lọ́dọ̀ ọlọ́pàá kí wọ́n tó issue warrant kí wọ́n tó issue warrant láti arrest èèyàn fún àwọn tí wọ́n bá fẹ́ arrest èèyàn o ọlọ́pàá ló láǹfààní àti lọ gbàṣẹ nílé ẹjọ́ pé kí wọ́n issue warrant láti arrest èèyàn fóun kì í ṣe adájọ́ ni yóò lọ gbàṣẹ lọ́dọ̀ ọlọ́pàá so tí division kan tí ilé ẹjọ́ bá wá tí wọ́n bá issue warrant of arrest fún division kan ilé ẹjọ́ ò ní adájọ́ ò ní àǹfààní kó ṣẹ̀ṣẹ̀ lọ gbàṣẹ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá o tàbí PRO ọ̀gá ọlọ́pàá PRO tàbí ẹni ọlọ́pàá ni wọ́n láǹfààní àti lọ gbàṣẹ ká tó lọ arrest yẹn o adájọ́ kọ́ ni ó lọ gbàṣẹ lọ́dọ̀ wọn pé a fẹ́ issue warrant of arrest ṣé ẹ̀yin ọlọ́pàá ṣé ká issue rẹ̀ a fẹ́ gbàṣẹ lọ́dọ̀ yín pé a fẹ́ issue warrant of arrest yẹn fún aláṣẹ láíláí judiciary kò ní lọ gbàṣẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá láíláí àwọn ọlọ́pàá ni wọ́n ní access àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n lọ gbàṣẹ kí wọ́n tó lọ arrest èèyàn so ó possible kí PRO mama ó possible kí PRO mama tí PRO wá sọ pé ohun ọmọ bí wọ́n ṣe issue warrant of arrest ó lè mama torí pé adájọ́ ò ní gbàṣẹ lọ́wọ́ ẹni kẹ́kẹ́ ó lè jẹ́ division kékeré kan tó jẹ́ pé bí ọlọ́pàá bíi mẹ́rin mẹ́ta ní bẹ́ẹ̀ tí wọ́n á kàn issue warrant of arrest fún wọn pé lágbẹ́jẹ́ rẹ̀ báyìí o abẹ́ gbé o ọya gbogbo bí tẹ́ bá ti rí àti invite ẹ kò dáhùn kò wá gbogbo bí tẹ́ bá ti rí ẹ lọ arrest ẹ lọ gbé wá fún wa ilé ẹjọ́ ló lè ṣe bẹ́ẹ̀ so ọ̀gá ọlọ́pàá lè mọ̀ ó lè mọ̀ PRO lè mọ̀ kódà commissioner lè mọ̀ so títí àwọn ọlọ́pàá ni pé kí wọ́n rí pé wọ́n gba àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ lọ arrest èèyàn yẹn títí wọ́n ni pé kí wọ́n rí pé àwọn gba warrant of arrest yẹn ó wà lọ́wọ́ àwọn kí wọ́n tó lọ arrest ẹni yẹn títí ọ̀gá ọlọ́pàá nìyẹn àbí títí ilé àwọn ọlọ́pàá tó bá fẹ́ lọ arrest ẹni yẹn so tí PRO bá wá lóhun ọmọ tí warrant of arrest yẹn bá ti wà lọ́wọ́ àwọn tó lọ arrest so anybody tó wá ti bèèrè rẹ̀ ìbẹ́nu kán máa tẹ́ndà rẹ̀ sí wọn tó bá wá jẹ́ pé yẹn ni wọ́n fẹ́ fà wọ́n kàn fẹ́ tó fi complicate issue ni torí pé tí wọ́n bá dé kóòtù èyí tí George ó bèèrè ni pé warrant of arrest tí wọ́n fi arrest lágbẹ́jẹ́dà tí wọ́n bá ti rí provide sí àmọ̀ pé wọ́n tó ti bà tẹni ẹjẹ́ nìyẹn tí wọ́n bá rí provide òun nìkan ló lè jẹ́ wàhálà fún àwọn tó lọ arrest èèyàn ṣùgbọ́n ní ìsìnyí tẹ́ ẹ bá fẹ́ complicate issue tẹ́ ẹ bá ń fa lọ irú bí Lady K ṣe sọ pé fake warrant of arrest ni kéré kan tẹ́ ẹ bá rò pé fake warrant ni tí wọ́n torí pé àwọn tí wọ́n lọ arrest ta lọ́lọ́run wọ́n ti perfect iṣẹ́ wọn o ẹ má jẹ́ parọ́ fún yín o ẹni ọba wo ṣó Malam Yusuf Adépọ̀jù lẹ́mọ̀ pé
mùsùlùmí kan yìí gọ́ o mùsùlùmí kan kì í gọ́ o bí mo ṣe máa ń ṣe prógrámù mi tó ọ̀rọ̀ Yorùbá Nation tó èmi ò kì í dìfẹ́mù èèyàn o tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí tí n bá fẹ́ ṣe prógrámù Yorùbá Nation àwọn tí mo máa ń bá wí jù tí mo máa ń sọ̀rọ̀ sí jù àwọn tí wọ́n wà níjọba ni mo sì mọ̀ pé ẹ̀tọ́ wa ń bẹ lọ́wọ́ wọn ẹ̀tọ́ mi ń bẹ lọ́dọ̀ wọn mo sì fẹ́ béèrè ẹni ẹ̀tọ́ mi bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ mo lè béèrè ṣùgbọ́n ẹni tí nǹkan kan ọjọ́ pa èmi àti ẹ̀pọ̀ tí ò sí ẹ̀tọ́ mi kankan lọ́wọ́ rẹ̀ tí nǹkan kan ọ̀dà wá papọ̀ kí n wá sàyèdè tọ́pìkì ẹ̀ lórí social media kí n wá máa sọ nǹkan kan against ẹ̀ náà máa ní so ṣe ọ́ rí èmi ò dé police station lóòótọ́ o wọn àkọlọ́pàá wọn ṣùgbọ́n èmi àti ẹ̀ ti ní issue lórí ọ̀rọ̀ defamation lórí social media kódà Malam Yusuf yìí mo ti sọ̀rọ̀ lórí social media rí tí mo padà make apology ọ̀rọ̀ defamation yìí kì í ṣe ta lọ́lọ́ nìkan náà kọ́kọ́ máa gbé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa ti arrest mùsùlùmí ẹnìkejì rẹ̀ gbogbo àná lámà Sheikh Jakmal gbogbo wa lámà pé lórí defamation of character ó ní Malam Yusuf Adépọ̀jù ni wọ́n gbé wọn lọ kóòtù sí Yẹ́sì Àlùnákà gbogbo wa lámà pé lórí defamation of character ni wọ́n gbé lọ kóòtù lé lórí mùsùlùmí sí mùsùlùmí nìyẹn o Yàyà Gàmbàrí gbogbo wa la mọ̀ pé lórí defamation of character ni wọ́n fi arrest Yàyà Gàmbàrí o gbogbo wa la mọ̀ yẹn o so ta lọ́lọ́run tí kì í wá ṣe mùsùlùmí nìyẹn o ni wọ́n wá gbé lórí defamation instead ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ yẹn tó yẹ kẹ́ ẹ jáde bí Yínká TNT sísá Yínká TNT bí wọ́n ṣe tí wọ́n ń pẹ̀tù sí Ọlọ́run ló mọ iye èèyàn tí sísá Yínká TNT ti pè wọ́n ti pè bàbá Bariga wọ́n ti pè gbogbo èèyàn nílọrin tí wọ́n ń bẹ̀ wọ́n lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run sísá mi Lady K ẹ dákun ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí tẹ́ ẹ bá fẹ́ ràn lọ́wọ́ ẹ bá bẹ̀bẹ̀ ni Sowore ò ní tí ó ṣe lórí ọ̀rọ̀ yìí o Sowore ò ní tí ó ṣe lórí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí o àbí tí wọ́n bá máa dákun lókù o bàbá Fálànà tẹ́ ẹ sì ń wù yẹn tẹ́ ẹ bá fẹ́ gbé ẹjọ́ fún wọn àwọn bàbá yẹn wọ́n mọ ẹjọ́ tí àwọn ò ṣe táwọn jẹ lọ wọ́n sì mọ ẹjọ́ táwọn lè ṣe tó jẹ́ pé àwọn ò ní jẹ lọ ẹjọ́ tí àwọn bàbá yẹn bá fẹ́ gbà tó bá ti rí pé ẹjọ́ táwọn ò ní jẹ lọ ni wọn à ní gbà wọn à ní dá sí láíláí wọn à ní dá sí láíláí so torí ìdí eléyìí Lady K mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ dákun ẹ máa bá ta lọ́lọ́run pẹ̀tù sí ọ̀rọ̀ yín ni ẹ má tó bá fi petrol sí ẹ dákun Lady K mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ọ̀rọ̀ yìí sọ̀fọ̀ ọ̀rọ̀ warrant of arrest kì í ṣe fẹ́ẹ̀kì o tí PRO bá lòun ọ̀mà sí ó lè má mọ̀ sí o torí pé lọ́yà jọ́ọ̀jì ò ní lọ consult kò ní gbàṣẹ lọ́wọ́ PRO kó tó issue warrant of arrest o tí PRO bá fẹ́ lọ mú yàn tán wá yàn tó fẹ́ lọ mú tó bá fẹ́ PRO ló lè gbàṣẹ PRO máa gbàṣẹ ní kóòtù kó tó lè lọ arrest èèyàn tí wọ́n bá issue warrant of arrest fún PRO tàbí fún ẹni ọlọ́pàá kò tó bẹ́ẹ̀ kí wọ́n máa wá yàn kiri so pé wọ́n sì gbé wọ́n arrest ẹ̀ nìbàdàn wọ́n wá gbé láti Ìbàdàn lọ sí Ìlọrin pé àbòsí ni accomplice ni ta lọ́lọ́run o accomplice ni o ẹni ó bá ti jí accomplice any place náà bá ti rí náà bá ti gbé kódà kọjá pàbùjá náà ti gbé wọ́n máa gbé lọ sí ìlú tí wọ́n ti ń ṣerú ẹjọ́ yẹn ni torí pé kéèsì ìyá Ọ̀ṣun náà ń bẹ nílọrin tó sì jẹ́ the same case tó lọ in line with kéèsì ta lọ́lọ́run
ẹ rí pé kéèsì ìyá Ọ̀ṣun àti kéèsì ta lọ́lọ́run kéèsì kan náà ni. So ta lọ́lọ́run àti ìyá Ọ̀ṣun, ta lọ́lọ́run dá sí kéèsì ìyá Ọ̀ṣun, torí pé nínú àwọn tí wọ́n ti ìyá Ọ̀ṣun tó fi ṣe tó ṣe náà ni ta lọ́lọ́run wà. Ẹ lọ wo àwọn fídíò tí ta lọ́lọ́run ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun àti Ọ̀ṣun Òṣogbo tí wọ́n náà fẹ́ ṣe nílùú Ìlọrin. So wọ́n ti kọ́kọ́ arrest, tó yẹ pé wọ́n àti kọ́kọ́ arrest sí ìyá Ọ̀ṣun ní ìlú Ìlọrin ni. Irú bí wọ́n ti arrest ta lọ́lọ́run ní Ìbàdàn yẹn, wọ́n àwúlẹ̀ ní gbé lọ sí Ìlọrin, Ìbàdàn náà ti máa ṣe kéèsì ẹ lọ. Ṣùgbọ́n wọ́n ti kọ́kọ́ arrest sí ìyá Ọ̀ṣun, tó jẹ́ pé ọ̀rọ̀ àṣì Ọ̀ṣun àṣọ̀ṣun tí àwọn ta lọ́lọ́run tí wọ́n support nílùú Ìlọrin ni wọ́n arrest ìyá Ọ̀ṣun sí. So tó sì jẹ́ pé ọ̀rọ̀ defamation gangan, defamation nìyá yìí náà ṣe lórí ọ̀rọ̀ pé abẹ́ sí Ọ̀ṣun àti Ọ̀ṣun nílùú Ìlọrin. Ìyá yìí náà padà lọ kọsẹ̀ látara defamation, torí pé ẹ̀sùn tí wọ́n fi gbé ìyá Ọ̀ṣun nílùú Ìlọrin kì í sọ̀rọ̀ pé abẹ́ sí Ọ̀ṣun náà fi gbé òun náà. Ọ̀rọ̀ defamation pé ìyá Ọ̀ṣun padà jáde lẹ́yìn tí wọ́n ti bá wọn sẹ́tù rẹ̀. Ṣé ẹ mọ̀ pé kọmíṣánná ó pe gbogbo wọn kò arrest ẹnì kankan, torí wọ́n mọ̀ pé àwọn ò láǹfààní, àwọn ò lẹ́tọ̀ọ́ láti arrest ẹnì kankan, torí pé wọ́n jà, wọ́n ń bára wọn fà á lórí pé a sì Ọ̀ṣun nílọrin, ẹ má sọ Ọ̀ṣun nílọrin. Kọmíṣánná sì di pé ó máa di wàhálà, ó pe gbogbo wọn, wọ́n ṣe kíni, wọ́n sẹ́tù rẹ̀. Níbi ìjọ́ kẹta ni ìyá Ọ̀ṣun jáde, ni wọ́n lọ dìféèmù bàbá Òkútagídí wípé bàbá Òkútagídí ọlọ́sùn ni wọ́n, àwọn làwọn gbẹ̀mí fún ìyàwó wọn. Bàbá Òkútagídí àná ọlọ́sùn ni wọ́n, ni ìyá Ọ̀ṣun dìféèmù. Ọ̀rọ̀ defamation yìí tí ìyá Ọ̀ṣun ṣe lórí ọ̀rọ̀ ọ̀sán pé under the guise of àṣì Ọ̀ṣun ni ìyá Ọ̀ṣun fi dìféèmù bàbá Òkútagídí. The same thing náà ló ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run. So ta lọ́lọ́run now is accomplice to ìyá Ọ̀ṣun. So torí pé ìyá Ọ̀ṣun ti kọ́kọ́ sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti defame lábẹ́ pé abẹ́ sí Ọ̀ṣun, ìyẹn ló fà á tó jẹ́ sí pé nígbà tí ta lọ́lọ́run náà wá padà sọ̀rọ̀ tó defame ní ta lọ́lọ́run fi jẹ́ accomplice sí ìyá Ọ̀ṣun, ló jẹ́ ká padà arrest sí ta lọ́lọ́run. Bá ṣe arrest ẹ̀ ní Ìbàdàn, wọn àwulẹ̀ gbé dó Ìbàdàn, wọ́n gbé lọ sí Ìlọrin tó jẹ́ sí pé ìyá Ọ̀ṣun ó wà ńbẹ̀, tó jẹ́ pé wọ́n jọ jẹ́ alájọṣiṣẹ́ pọ̀. Tí kéèsì bá sì ti rí báyìí, ojú kan náà ni wọ́n á ti ṣe kéèsì wọn. Ẹ dákun, mùsùlùmí mélòó ló jáde lábẹ́ pé à ń bára wá jìjà pé abẹ́ sọ̀sún àsọ̀sún, abẹ́ ṣe Ṣàngó àṣẹ Ṣàngó, Ìlọrin láti ṣe. Káwá rà bá kan kó wá jáde kó wá máa sọ̀rọ̀, kó máa gbé fọ́tò ìkan nínú àwọn àgbàlagbà ọlọ́sùn tàbí nínú àwọn àgbàlagbà oníṣẹ̀ṣe, ká wá bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún, ká máa ṣépè fọmọ rẹ̀, ká máa bàjẹ́. Kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀, kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀. So àwọn tá a bá fẹ́ ran ta lọ́lọ́run lọ́wọ́, ẹ má jẹ́ ká dákun látara pé a tó fẹ́ máa establish àwọn case tí ò genuine, láti ẹgbẹ́ àwọn fẹ́ tó máa establish àwọn nǹkan kan tó so mọ́ bí wọ́n ṣe arrest ta lọ́lọ́run. Bí ẹni pé a kàn tó fẹ́ máa bu petrol sínú iná ni fún ta lọ́lọ́run. Tá bá sì ní bu petrol sí, kò ní jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ sọ pẹ́dàlẹ̀, àwọn tí wọ́n fẹ́ síjú àná, tí wọ́n fẹ́ ṣe áfúwù. Torí pé ẹ má jẹ́ ń tàn yín, gbogbo apáráta àánú wá ti ń ṣe ta lọ́lọ́run, mi lè parọ́ fún yín. Àdájú Islam, mùsùlùmí gbọ́dọ̀ máa láforíjìn, mùsùlùmí ò gbọ́dọ̀ máa dájú, mùsùlùmí ò gbọ́dọ̀ máa ránrò. Àdájú àkínránrò, tán bá ti fẹ́ mú alẹ́gọ̀ náà la máa ń rí heart. Àfáà Yorùbá nation ní tí mo sì ń ṣe Yorùbá nation lóòótọ́, ṣùgbọ́n mi ò ní gọ́
mi ní títorí pé bóyá èèyàn kan gbé nǹkan kankan dání tàbí èèyàn kan wá ń ṣe nǹkan kan fún mi tàbí èèyàn kan èmi àti èèyàn kan jọ wájọ́ mọ̀ ìyá kó gbérọ́ dání kí n tẹ̀lé èmi ò ní tẹ̀lé èèyàn lórí irọ́ o. Yorùbá nation ó dúró lórí bá a fẹ́ gba ẹ̀tọ́ èèyàn ló jẹ́ kí n sọ̀pọ́ọ̀tì ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ́ wá ń ṣe Yorùbá nation tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn òpùrọ́ ni wọ́n, alábòsí ni wọ́n. Alábòsí lọ́pọ̀lọpọ̀ báwo láti rí òdodo ńlẹ̀ ẹ ti wá jẹ́ kí àwọn èèyàn fẹ́ máa rí àwọn táwọn ṣe Yorùbá nation gbogbo ẹni tí ń ṣe Yorùbá nation gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé torí pé a fẹ́ dojú Islam bolẹ̀ ló jẹ́ ká máa ṣe Yorùbá nation sí kò wá jọ bẹ́ẹ̀ sí ọjọ́ bẹ́ẹ̀ báyìí sí ọjọ́ bẹ́ẹ̀ báyìí lára ẹni tó arígbéta lọ́lọ́run fẹ́ in tó ṣe in tí ọ̀dá ní a sì ń sọ́pọ̀tì ẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá fẹ́ máa fi ojú onímọ̀nàfíkì wo àwa ẹ jẹ́ káwọn mùsùlùmí wọ́n fẹ́ máa rí àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ àwọn àfáà náà ń bẹ níbẹ̀ pẹ̀lú wọn tí wọ́n jọ fẹ́ dojú Islam bolẹ̀ àwọn ọ̀dẹ̀ sọ́pọ̀tì èmi ò àkọ́kọ́ náà gbogbo tó bá ti jẹ́ ogun ẹ̀sìn èmi against ẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí ló fẹ́ bẹ̀rẹ̀ ogun ẹ̀sìn mo against ẹ̀ tó bá jẹ́ pé ìṣẹ̀ṣí ló fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ mo against ẹ̀ tó bá jẹ́ Christian ló fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ mo against ẹ̀ lákùndí lókun wọlé yẹdí. Torí ìdí eléyìí ló jẹ́ kí n fẹ́ bá bàbá mi dáadáa nì aṣáájú rẹ̀ àbáwọ̀ dáadáa nì Sheikh Jackman mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lágbẹ́ni yẹn kán dákun kí wọ́n má bínú kán dákun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kán dákun kán má bínú ẹ dákun ẹ bá ń ṣe program yìí kí wọ́n lè rí ẹ dákun ọmọ bẹ́ẹ̀ ni ẹ bá ń ṣe program kí Sheikh Jackman kí wọ́n lè rí torí pé nínú lecture kan tí wọ́n ṣe tí mo lórí social media lẹ́nìí kò dùn mọ́ mi nínú tí wọ́n ń sọ pé tí wọ́n fi Ṣàngó àti Ọ̀rúnmìlà Ifá tí wọ́n ní Ronaldo ọpọpùlà jùfá lọ Ronaldo ọ̀rọ̀ yìí nínú tó tún lè máa dá wàhálà alẹ́ ni nínú tó tún lè fà á kí àwọn oníṣẹ̀ṣe káwọn náà tún bọ́ sórí social media káwọn náà máa bú Ọlọ́run Allah káwọn náà máa bú ẹ̀sìn Islam ní ẹ dákun ìjà ẹ̀sìn kì í ṣe ń tá a fẹ́ nílẹ̀ yìí it's not the pé bóyá mo ń support Islam kọ̀sẹ̀ tí ò ní defend ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá ti ń bú kọ̀sẹ̀ tí ò ní defend ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá ti ń bú kí ló dé ṣùgbọ́n tá a bá rẹ̀ tí ò dá ẹ tó ṣe tí ò dá kódà kò jẹ́ pé mùsùlùmí ló ṣe tí ò dá ẹ jẹ́ kí gbogbo wa àti àtàwọn gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ á sọ fún mùsùlùmí ẹgbẹ́ wa tó bá ṣe tí ò dá pé tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ adjust. ẹ adjust. tí mùsùlùmí ẹgbẹ́ wa bá ṣe tí ò dá kò sí tó ní kẹwàá tá a jẹ́ mùsùlùmí ká pe ẹni ẹ pé ètò òṣèlú ọ̀dà ẹ̀ àjọ tó ní ṣẹ̀ṣẹ̀ bá ṣe tí ọ̀dà kí ló dé tí àwọn oníṣẹ̀ṣẹ̀ náà fẹ́ pé ta lọ́lọ́run ṣàkíyèsí pé tó ṣe yóò dá ó di fẹ́ẹ̀mù nítorí òṣèlú yóò dá gbogbo ìgbà tí ń ṣe máa ń rí ó yẹ kí wọ́n máa pè ṣàkíyèsí pé ta lọ́lọ́run ó ti ń di fẹ́ẹ̀mù àwọn èèyàn ó lè bọ̀ sí wàhálà ó lè dàjà sí wàhálà nígbà tó tún wá jẹ́ sí wàhálà kò yẹ kí wọ́n kan sódà mápá ó yẹ káwọn oníṣẹ̀ṣẹ̀ ó jáde kí wọ́n accept guilty wọn pé lóòótọ́ la ṣẹ̀ ọmọ wa ṣẹ̀ ẹ dákun ẹjẹ́ àyẹjọ́ ọ̀rọ̀ ẹ̀ nítubí nòbìnrin nítorí ẹ kàn ṣe nìyẹn ọmọ yìí ṣe tí ọ̀dá ẹ tún wá ń jáde ẹ tún ń búlì Islam so sẹ́mi ọwà support yín ni èmi ò ní support Islam tí mo ń ṣe torí pé mo ń ṣe Yorùbá nation mà wá support yín lórí tí ẹ ṣe tí ìta Ọlọ́run ṣe tí ọ̀dá èmi ò ní support irú ẹ̀ láyé mi ní support irú ẹ̀ o so mo fi àsìkò yìí mo fi rọ Sheikh Jackman bàbá dáadáa ẹ dákun ẹ já fi ọ̀rọ̀ ìmọ̀ sọ̀rọ̀ sí tí àwọn kan ń sìn lórí ọ̀rọ̀ pé Ronaldo ó popular ju fá lọ Ronaldo Messi ó popular ju Ṣàngó lọ ó popular ju kíní kan lọ ẹ dákun Sheikh Jackman mo bẹ̀ ẹni ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ kí ogun omi mo bẹ̀ ẹni bàbá dáadáa Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ kò ní bàjẹ́ fún yín yóò máa dá sí ni pẹ̀lú ògo Ọlọ́run àgbà dáadáa ní onímọ̀ sí ní alima adiba
à ń kẹ́kọ̀ọ́ púpọ̀ látara yín ẹ dákun ẹ jẹ́ ajẹ́ kógun omi táwa bá sọ bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ ṣe sọ yẹn tẹ́lómi náà tó sọ bẹ́ẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà jáde àwọn náà sọ títí wọn tọ́rọ̀ ìbá wa ń lọ táwa sọ táwọn náà sọ títí wọn táwọn náà bú àlá táwa náà tó bú Ṣàngó táwa bọ́ ya táwọn tó ń bú àlá padà ẹ dákun ìgbà wo níbo ẹ̀sìn òní ṣẹlẹ̀ ìgbà wo la fẹ́ rẹ́ ìgbà wo la fẹ́ nìsinmi fẹ́ wà ìgbà wo nìsinmi fẹ́ wà láwùjọ ẹ dákun àárín ara gbogbo àná láti ń bára wá gbé láwùjọ o ẹnìkan ò ní kú nílẹ̀ Yorùbá fẹ́ nìkan gbogbo àná lájọ kọ̀ntínú àwọn ọmọ wa òjò mọ́ bára wọn ṣe àjọ mọ́ gbáwùjọ ni àjọ ń gbélé Yorùbá ni àwọn ọmọ wa náà ọjọ́ mọ́ gbé pẹ̀lú wọn ni ẹnìkan ò lè fi ilẹ̀ Yorùbá lẹ́fẹ́ nìkan kìrìsìtẹ́nì ilẹ̀ Yorùbá yìí náà wà mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí náà wà oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá yìí ló wà so tọ́rọ̀ bá ti wá rí báyìí àfi ká ṣe sùúrù pẹ̀lú ara wa ká má bú ẹ̀sìn ẹni kankan ká má bú ẹ̀sìn ẹni kankan mọ́ ká má bú ẹ̀sìn ẹni kankan mọ́ kó ní kálukú preach ẹ̀sìn rẹ̀ kí ìṣẹ̀ṣe ó preach ẹ̀sìn rẹ̀ kó má bú Islam kó má bú mùsùlùmí kó má bú Islam kó má defame àwọn bàbá wa káwa náà má bú wọn ká má bú àwọn bàbá wọn bó ṣe pé àbú àwọn bàbá wọn náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé ẹ̀sìn wa ló dájú títí wọn lọ ẹ̀sìn tí wọn ló dájú tí wa lọ ló dá wà láàlẹ̀ o ní controversy tó ti ń bẹ láàrin àwọn bàbá wa látijọ́ ṣùgbọ́n defamation ti wá ń wọ̀ defamation ti ń wọ̀ ìmọ̀ gbé àwọn bàbá olé bàbá sórí àtẹ ká máa ta wọ́n ti ná ká máa yan wọ́n eléyìí ti kú ọ̀rọ̀ ẹ̀sìn náà ó ti ń di character assassination ìtàpá lásásọ èèyàn ìborúkọ èèyàn jẹ́ ṣe ipò ti kú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni ó bá fẹ́ ṣe comparative lórí ẹ̀sìn ṣe tó bá ṣe tán má defame tí kìrìsìtẹ́nì bá fẹ́ ṣe comparative lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àyà tó bá fẹ́ fi ṣe àyà bẹ́ẹ̀ náà Kùránì wà á máa mú ẹ̀rí wá àwọn èèyàn listen sí ọ wọ́n kẹ́kọ̀ọ́ eléyìí tó bá ṣe tó bá rọ́ǹgì kò ní ìdí pé mùsùlùmí kan wà bọ́ yọ wà bẹ̀rẹ̀ sí ní máa bọ́ ara mùsùlùmí náà jáde sórí social media ni pé pásítọ̀ tó sọ báyìí tó sọ báyìí tó sọ báyìí kò rí bẹ́ẹ̀ báyìí lórí ó náà mẹ́rin wá ìmọ̀ nìyẹn ìtàn pè ní pé èèyàn fi ìmọ̀ èèyàn fi ń joro ìmọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni oníṣẹ̀ṣe tí oníṣẹ̀ṣe náà bá fẹ́ ṣe comparative pẹ̀lú ẹ̀sìn ìṣẹ̀ṣe àti ẹ̀sìn míì kò náà ṣe má defame ni má defame nígbàtí Awíkókó tó defame pẹ̀lú ọ̀rọ̀ Malam Yusuf ó ti jáde léde ó ti apology ó ti make apology mọ́dẹ̀ mọ̀ pé Malam Yusuf wọ́n ti rí apology rẹ̀ mo sì mọ́ Malam Yusuf fún kẹ́kẹ́ tó bá defame wọn tó bá ti make apology ó ti tán náà nìyẹn tẹ́yìn kan bá sọ pé àwọn mùsùlùmí wọn àláàánú wọn ìdáríjì èèyàn irọ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí Awíkókó náà ti padà rí pé ní tí mo ṣe yìí mo ti kọjá àyè mi bọ́yọ̀ náà ti consult àwọn lọ́yà lórí rẹ̀ tán ti sọ mọ́ pé ẹ ti lùfin o kí ló ṣe ọgbọ́n tó social media lé ní ó make apology so Malam Yusuf ò lè padà gbé mọ́ mọ́ wọ́n mọ́ jẹ́rìí wọn torí pé ó ti padà tún wọn ṣe ó sì ti padà sọ pé tó ń sọ yẹn o kò rí bẹ́ẹ̀ o ó ṣe mistake ni o
mo fẹ́ send mo ní máa send fídíò tí Awíkókó ṣe máa send ẹ̀ sí Malam Yusuf torí ọ̀nà pọ̀ wọ́n lè má tètè rí kí wọ́n lè rí pé Awíkókó ti make apology kí lèèyàn fẹ́ gbà náà pé ẹni ó gbèyàn lọ ilé ẹjọ́ yóò ṣe wàhálà ẹni ó gbé lọ yóò ṣe wàhálà ẹ̀dá àwọn kí lèèyàn fẹ́ gbà bí kéèyàn máa gbèyàn lọ kóòtù ṣùgbọ́n wọn lè bàyàn lórúkọ jẹ́ kínú yìí ó dùn ẹnu tẹ́ni ẹ̀ fi bàjẹ́ ẹni tí wọ́n bà lórúkọ jẹ́ ó máa fẹ́ kí ẹni yìí ó padà tó sọ káyé ó lè mọ̀ pé ń tó sọ yẹn ohun ò rí bẹ́ẹ̀. so gbogbo níta lọ́lọ́run ti ṣe tó ti ṣe tó bá jẹ́ pé ó jáde tó bá jẹ́ pé ta lọ́lọ́run jáde síta lórí gbogbo àwọn fídíò tó ṣe ẹ̀dá àwọn ẹ̀bá àti love flagging ìgbọ́dọ̀ àpá àwọn kan flag programu àwọn kan flag programu tó bá jẹ́ pé ó ti make apology tí ó mọ̀ kórópọ̀ èèyàn kankan mọ́ tí ó mọ̀ kórópọ̀ bàbá oní bàbá kankan mọ́ ó ṣe é ṣe kọ́rọ̀ ìmọ̀ kọ́mọ́ dèbí tó dé yìí náà ó ṣe é ṣe kán mọ́ gbé wọ́n àti ẹ̀ lé gbé ni tó make apology tí ó dẹ̀ mọ̀ kórópọ̀ mọ́ torí gbogbo kórópọ̀ àwọn scholars wa ní níta lọ́lọ́run ti fọ́ gbogbo kórópọ̀ àwọn scholars wa kórópọ̀ bàbá Muyideen Bello ọ̀fọ̀ kórópọ̀ Sheikh Sulaiman Farouk ọ̀fọ̀ kórópọ̀ bàbá Sheikh Muyideen Ọ̀fà ọ̀fọ̀ tó kórópọ̀ Òkútagídí ọ̀fọ̀ kórópọ̀ Sheikh Ladibu ọ̀fọ̀ gbogbo kórópọ̀ àwọn bàbá wa àwọn scholars wa nínú ẹ̀sìn níta lọ́lọ́run ti fọ́ tó bá wá jáde tó dá kórópọ̀ wọn padà tó tún wọn ṣe padà tó make apology kò sẹ́ni tí ó gbé mọ́ kò sẹ́ni tó máa gbé mọ́ torí pé gbogbo àwọn bàbá yẹn gbogbo apáwọ́tá ni wọ́n ní ẹ̀mí ọkàn wọn fúyẹ́ ẹ̀mí wọn fúyẹ́. I must tell you the fact ẹ̀mí wọn fúyẹ́ ọkàn wọn fúyẹ́ kò sẹ́ni tó ráàyè máa lọ àrẹ́sì tó kálukú rán pọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá ti dé góńgó tó ní pé ó ti wá rí gẹ́gẹ́ bí iṣẹ́ pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ torí pé kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ló jẹ́ káwọn ọmọ ni wọ́n dìde o àwọn tí ó jẹ́ pé inú ń bí wọ́n ṣe ń bú bàbá wọn àwọn ni wọ́n dìde in person of Baba Bariga and others bí wọ́n ṣe ń bú bàbá wọn ló bí wọn nínú tó jẹ́ dìde even because of that so ìsàn bàbá kódà àwọn bàbá gangan wọn à sọ fún wa pé kán lọ bá wọn àrẹ́ sí ṣùgbọ́n àwọn ọmọ kọ̀sẹ̀ntàn máa bú bàbá rẹ̀ tínú ò ní bí kán máa bú bàbá èèyàn àwọn bú bàbá rẹ̀ ọlọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì pé ọjọ́ ọkú ẹ̀ ti pé ọyẹ ni wọ́n wá máa nàka sí ìyàn pé ọmọ tán bú bàbá rẹ̀ lórí social media ní lọ yẹn o sọ́pọ̀ ìyàn lé so ẹ dákun bàbá wa Shehu Jakman ọlọ́run ní bá ti ń jẹ́ ẹ dákun ẹ jẹ́ ká fi ifá wọn ẹ jẹ́ àfilẹ̀ fún wọn ẹ má jẹ́ àsọ̀rọ̀ nípa ká má bu ifá wọn mọ́ Ṣàngó wọn Ọya wọn tí wọ́n ń bọ ẹ jẹ́ àfilẹ̀ fún wọn ká má sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ ká má bu mọ́ ká fi wọ́n lẹ̀ pẹ̀lú ọlọ́run tí ó ṣèdájọ́ wọn tí ó ṣèdájọ́ àwa náà nígbà tá a bá déwájú ọlọ́run ẹnìkan kọ́ ni ó ṣèdájọ́ wọn ọlọ́run tí ó ṣèdájọ́ wa òun ló máa ṣèdájọ́ oníṣẹ̀ṣe ọlọ́run ló máa ṣèdájọ́ kìrìsìtẹ́nì nígbà tá a bá déwájú ọlọ́run kí ọlọ́run ọba kó dá ẹjọ́ fún oníkálukú gẹ́gẹ́ bí ẹ̀sìn tó sìn ìwà tó hù ìṣe tó ṣe torí pé kì í ṣẹ̀sìn nìkan lọ́lọ́run fi dájọ́ yóò fi ìwà dájọ́ ìṣesí rẹ láwùjọ yóò fi dájọ́ àníyàn rẹ sọmọnìkejì lórí ẹ̀sìn rẹ yóò fi dájọ́ ẹ̀sìn gangan tó wá sìn gangan yóò tún dájọ́ lórí ẹ̀ so máa ń ṣe bí ẹ̀sìn nìkan máa gbé wa àlìjẹ́nà o ẹ̀sìn nìkan kọ́ ló máa gbé wa àlìjẹ́nà o ìhùwàsí rẹ àtàníyàn rẹ sọmọnìkejì ọwọ́ àánú tọ́lọ́wọ́ bá máa wo tó bá páàsì níbi ẹ̀sìn tó páàsì
níbi ìwà àti àníyàn dáadáa kó fẹ́ẹ̀lì nìyẹn o kó fẹ́ẹ̀lì nìyẹn o kí Ọlọ́run bá kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lọ́wọ́ má fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ àwí kókó o ti make apology ẹ dákun ẹjẹ́ á máa sọ́ra nínú tá a bá fẹ́ máa sọ ká sì máa wà very 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 careful ẹ má jà ká sọ ohun tí ó lè defame èèyàn nínú tí àwí kókó sọ tí ó fẹ́ dàbí ẹni pé ọfẹ́ mákùbá wá ó ní pé Malam Yusuf must be arrested pé wọ́n gbọ́dọ̀ arrest Malam Yusuf ṣe pé wẹ́ ní táwọn bá ṣe tó fi yẹ ká arrest àwọn Awíkókó ọ̀sọ́ ní court of law ọ̀rọ̀ alìbàláwù mọ̀wákàlù bìlẹ̀mántic ọ̀rọ̀ wúwo púpọ̀ o ọ̀rọ̀ ó wúwo ju bá a ṣe ń sọ yìí lọ ọ̀rọ̀ ṣe kíni ó wúwo ju bá a ṣe ń sọ yìí lọ wàláhì kí Ọlọ́run bá kó là wá kó sì máa gáìdì wa kó máa gáìdì wa kó lọ́ mọ́ jẹ́ àṣì sọ olórin kan lọ́kọ pé Ọlọ́run má mà jẹ́ àṣì sọ Ọlọ́run má mà jẹ́ àṣì wí Ọlọ́run má mà jẹ́ àṣọ̀rọ̀ sọ níwájú àwọn àjùní lọ kò sẹ́ni tí ò lè sì sọ kò sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sọ níwájú àwọn àjùní lọ Ọlọ́run má mà jẹ́ ń sì sọ Ọlọ́run má mà jẹ́ ń sì wí Ọlọ́run má mà jẹ́ ń sọ̀rọ̀ sọ níwájú àwọn àjùní lọ àní sì sọ àní sì wí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ma assalam.